mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Táwọn ayé fi ń dènà mi. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín. Orúkọ mi ni Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo àwòrán yìí. Ẹ wo àwòrán yìí. Gbogbo ìdílé kọ̀ọ̀kan ló ní ìdí iṣẹ́ yìí o. N polówó ọjà fún ọ o. N sì pé kọ́ ọbẹ̀ mí. Gbogbo ẹ̀yin abiyamọ tí kìí ṣe abiagba. Abiawọ kọ́ ní wí o. Àwọn abiawọ àwọn ni wọ́n máa dúró de kọ́mọ wọn máa gbẹ́ran wá kọ́ máa gbélùmọ́ wá tí wọn ò ní fẹ́ sí fọ́mọ. Abiagba bọ́mọ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ anísàbẹ̀mí sọ fọ́kọ ẹ̀kọ́ sẹ́ndì owó sí mi. Òde ní ojoojúmọ́ àwọn abiagba ni. Abiyamọ tòótọ́ òun ni mo ké sí lọ́kùnrin àti lóbìnrin. Ẹ wo àwòrán yìí dáadáa rí i pé ẹran yìí ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Nta fẹ́ lò bẹ́ẹ̀ náà nù. Ọ̀pọ̀lọpọ̀ létí ewúrẹ́ ń bímọ àwọn nǹkan àǹfààní tó wà lára rẹ̀ òun ni mo fẹ́ kọ́ wa. Ọṣẹ ni o. Ẹ̀yin obìnrin ẹ ṣe kalẹ̀, ẹ̀yin ọkùnrin ẹ ṣe kalẹ̀ torí àwọn ọmọ yín. Yàtọ̀ sẹ́ni tí èso ọmọ ẹni gà á ṣe kalẹ̀ lágboolé, àwọn àgbà àtijọ́ wọn a máa ṣe kalẹ̀. Torí pé bọ́rọ̀ bá ń dàrú baálé ilé náà wọn ó ké sí. Baálé ilé ó sì wọlé yọ jáde ní ẹgbà ẹ máa lọ fi wẹ̀ ẹ́. Ṣé àmọ́ pé àwọn ọmọ kan bẹ tó yẹ pé tí wọ́n bá bí wọn, wọn kì í tètè rìn, kì í ṣe pọ́ sàárẹ̀ o. Ẹ mọ̀ pé àwọn ọmọ kan bẹ tó jẹ́ pé ìrìn rírìn a máa pẹ́ wọn díẹ̀ kí wọ́n tó dìde. Ẹlòmíì sì ń bẹ wọ́n fọwọ́ ra á la ni. Torí polówó wọn á fọwọ́ ra á la. Wọ́n fẹ́ ná àwọn òbí ẹ̀ lówó díẹ̀. Ọlọ́run má ti àgbà náà sílé wa. Ìdí tẹ́ fi nídìí ọ̀sẹ̀ yìí nìyí. Ọ̀yà kẹwàá nǹkan kẹ fìdílé. Tàbí kẹ fìdílé nǹkan. Ṣé rí ọ̀sẹ̀ yìí kọ́mọrin nìkan kọ́ ló wà fún o. Ẹni tí ó ṣiṣẹ́ tàbí ó ń ṣòwò àbí oníṣẹ́ ìjọba tàdé lójijì tó ṣubú wùì tí ọ̀wá lè dìde mọ́ látìgbà yẹn. Àwọn àgbàlagbà ní rọ̀rọ̀ ọdán ní mọ́dán dúró rẹ̀rọ̀ àgbò ní mágbòórìn. Ẹ má bínú ẹ̀yin àgbàlagbà o. A máa sọ yẹn jọ mí ọjọ́ rẹ̀ tí ó jẹ́ part 2 eléyìí ní part 1 àti kọ́mọrin làákọ̀sọ lónìí. Tí o bá lo iṣẹ́ yìí part 1 àti part 2 nínú èpè inú àdúrà fún mi lọ́kàn mẹ́ iṣẹ́ tí màá fẹ́ kà yìí bá ṣe kà á kalẹ̀ tán bá a ṣe gun agboolé yín lọ́ọ́ bá a bẹ́ẹ̀ pé ẹ dákun iṣẹ́ tọmọ ọ̀dọ̀ àgbà fílẹ̀ yìí ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. O lè bá a mọ̀ wípé iṣẹ́ tá a bá filẹ̀ kì í ṣiṣẹ́ a ó gun pọ̀ a ó jó pọ̀ a ó lọ́ pọ̀ a ó kú pọ̀ a ó fẹ́ pọ̀ a ó ní pọ̀. Ohun táwọn bàbá ti wá ń ṣe ni tí wọ́n fi ń rẹ ọmọ lẹ́kún. Ẹni ọba kíwádọ̀ wọn ni má pariwo má dàrẹ́ láàmú. Àwọn ẹlòmíì tilẹ̀ torí ẹ̀ wọ́n gbewúrẹ́ gbàgbàkúgbà lọ́wọ́ wọn wọ́n wá kó gbẹ́rẹ́ ti ọmọ ní gbogbo ara kò lè tó bá wọn. Bí ewúrẹ́ bá bímọ tiẹ̀ ní dìde ń jẹ́ àgùntàn bá bímọ tiẹ̀ ní dìde. Àwọn ọmọ tí ọ̀yàrá kò ní wọlé yín. Àgbà náà mọ̀ ní yálé yín gbogbo etí tí ń gbọ́ mi. Ọlọ́run ní fọmọ wa bà wá nú jẹ́. Àlàyé kọ́mọrin náà mọ̀ wá fẹ́ kà fún gbogbo wa. Ọ̀yà ẹ̀ wá nǹkan. Mo wà ń lo èbó kọ́lé léyìí o. Èyí tí mo fẹ́ kà yìí ọ̀yọ́ ẹlẹ́sìn kan lẹ̀. Àwa ìnáwó chọ́ọ̀kì. Ní kíni o sì ń jàmàlà. Ìnáwó o sì ń jẹ wéédú. Wẹ́ẹ̀ bó mi fọ̀. Ẹ nídìí ọ̀sẹ̀ ọ̀pọ̀fọ̀. Ọ̀gbẹ́bọ̀.
ọyá fẹ̀yìntì kó mú gègé rẹ̀ tàbí kó tẹ́tí ìyá mi létí ìtọ̀tún rẹ̀ kó fi tòsí lẹ̀ àwọn tí ń pariwo lọ́dọ̀ yín sùrọ̀lá sún díẹ̀ kẹ́dẹ́ yàtọ̀ àwọn ará Kútọ́nù wọn á ní sún díẹ̀ pẹ́pẹ́pẹ́ síwájú wọ́n tún wọn àfi mẹ́rẹ̀ẹ̀rin Kútọ́nù wọn á ní sún díẹ̀ pẹ́pẹ́pẹ́ tọ́ rọra sún díẹ̀ wájú níjẹ́ bẹ́ẹ̀ ẹ wo àwòrán yìí ẹ rí i pé ewúrẹ́ yẹn ṣẹ̀ṣẹ̀ bímọ ni ṣé tewúrẹ́ nìkan la lè lò irú àwọn wo la lè lò gbogbo ẹ̀mí ń sọ fún yín bẹ́ẹ̀ ni wọ́n sọ fún yín bẹ́ẹ̀ ni ọyẹ ìwà nǹkan fìdílé àbí kẹ fìdílé nǹkan ẹ̀yin tẹ́ ń pariwo ẹ má pariwo mọ́ kẹsẹ̀nù yín kẹ́mú. ẹ̀yin abiyamọ. Ẹ lọ wá ọṣẹ kalẹ̀ ẹ wá ìpò ọ̀bọ̀ tó fẹ̀ tàtẹ̀ lọ́wọ́ ẹ sì wá igi ńlá tó sàn díẹ̀ ẹ gbọ́ ẹ wá igi ńlá tó pọ̀ díẹ̀ ní jẹ́ tó sàn díẹ̀ ẹyẹ kan bẹ wọ́n ń pè ní ẹyẹ olóńgó ẹyẹ olóńgó tẹ́ bá wà ní gúrùpù private group yàrá àṣírí wọ́n fi ẹyẹ náà hàn yín ẹyẹ olóńgó bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ wọ́n mọ̀ wọ́n dà yín lóhùn nípa àwọn eléwé ọmọ Bẹ̀nẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ewé ti Nàìjíríà o ìsídà kẹlọjà tó kú ẹ lọ jà bá nìbàdàn ẹ lọ Ọ̀rànyàn níbodè nìbàdàn àwọn ọbẹ tẹ ẹ máa rí ní dákọ fún yín yẹn o láwọn eléwé ọmọ sáp ìwọn eléwé ọmọ sàǹsàn ẹ lọ Òyìngbò ẹ bá wọn pọn ọ̀tọ̀ nílékulẹjà ọ̀tọ̀ léléwé ọmọ ọ̀kan náà ni wọ́n àwọn kan náà ni wọ́n ń ta gbogbo ẹ̀ ṣé ń gbọ́ mi yé bẹ́ẹ̀ sì dé ọjà Amúsìn Agége ọjà bí wọ́n ń ta ewé àtẹ̀gbò ń bẹ ní Agége ń bẹ nífọ̀ káàkiri gbogbo ibi ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ ẹ̀ bá káàkiri bẹ́ẹ̀ dẹ́sẹ̀ yín ẹ̀ lọ ọjà Àdàbọ̀ bẹ́ẹ̀ bá wọn káàkiri bẹ́ẹ̀ ẹni ẹyẹ olóńgó ẹyẹ yìí ẹsẹ̀ ẹyẹ tó mú ẹyẹ olóńgó ẹyẹ olóńgó yìí ẹ wàá gun papọ̀ mọ́ tẹ́ bá ti gun papọ̀ mọ́ tẹ̀gún gbogbo ẹ̀ tó kúnná lọ́mú ẹ̀fọ̀sẹ̀ kó bágbára yín bá ṣe mọ̀ ẹ máa wá gbìyànjú ká ẹ máa sọ ẹ bá rí ibi táwọn tó léwúrẹ́ bá pọ̀ ẹ máa sọ téwúrẹ́ bá ti bímọ gbàrà ewúrẹ́ nìkan kọ́ o àá lo tàgùntàn náà o àá lo láàrin àgùntàn àti ewúrẹ́ ohun tí mo fi kọ́ṣẹ́ nìyẹn o ìmọ̀ tàwọn ẹlòmíì tí wọ́n tún ń lò lọ́dọ̀ wọn o àgùntàn àti ewúrẹ́ ohun tí mo fi kọ́ nu. ṣé bó ṣe bímọ yìí àwọn ẹ̀jẹ̀ tó jáde lára rẹ̀ tó sàn sílẹ̀ wọn á wàá fi ọṣẹ yìí kó àfọṣẹ yìí kó àfọṣẹ yìí kó àfi kó dáadáa. ẹ má wojú ẹ o pé ẹ̀jẹ̀ lọ́wọ́ àlẹ́ ẹ má fi ọṣẹ yẹn yí ẹ fi yí ẹ wàá ṣẹ̀ṣẹ̀ tún ogún papọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ tún ogún wọ́n ṣẹ̀ṣẹ̀ tún ogún ìjọ yẹn lọ́sẹ̀ dòògùn ẹ̀ tí kọ̀m̀plìtì ẹ̀ tẹ́lẹ̀ ọṣẹ dòògùn ni ẹ wàá gbé kàbí kan àìbá àmọ́ o ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group àbí ẹ fẹ́ fọ̀rọ̀ ara yín lọ́wọ́ àìsàn lọ́hùn èyí àbámọ̀ á sọ fún èyí tá àbámọ̀ tó bá jẹ́ tẹ̀lé èbó ni á dára ẹ tì yín síbẹ̀ pé tẹ̀lé èbó lélẹ́yìí
èyí tó bá jẹ mọ́tọ́jú á nìkẹ́ lọ ṣe àyẹ̀wò ńlànà ilé ìbò wọn bá gbé jáde wọn là á fi tọ́jú yín èyí pé ká máa mógùn náà ká máa wo jẹ̀dí o. bóyá àti lọ́kọ àti wà nílé ọkọ ọjọ́ tó ti pẹ́ àwọn ojú olúwa láti ṣàfẹ́kù oyún níní àbí tọ́jú ara ọkùnrin tọ́ àbí lórí iṣẹ́ wa àbẹ́fẹ́ béèrè nípa àkọsẹ̀já àìsàn lọ́hùn á dá wa lóhùn ṣùgbọ́n ẹ̀ náwó. àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa lérí tá a ti fi sílẹ̀ ni pé kábàá ń ṣàwọn kan ń bẹ̀ ẹ̀ sanwó owó tí ọba jẹ́ pé DHL lẹ́fẹ̀ẹ́ fi gbé ẹ̀ sanwó tí DHL ó fi gbé mọ́tò lẹ́fẹ̀ẹ́ fi gbé ẹ̀ sanwó tí mọ́tò ó fi gbé. ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ tó ń béèrè fún ìwé àlá yẹn àti ṣe é kè sọ̀rọ̀ ọdún 4 sẹ́yìn o ó ti tán o ó ti tán pátápátá ẹ̀yin tẹ́ ẹ ti sanwó ó kù bíi mélòó kan lọ́dọ̀ mẹ́ta mélòó ni mo ti bá yín ṣẹ́kù ó ti tán pátápátá o ó ti tán. àwọn tó wọ́n ń ṣe pírẹ́sì ìwé torí ẹ̀ ní òjì àwòlẹ̀ fẹ́ lọ nílànà pé à ń gbéwèé kan jáde mọ́ ẹ̀rí nǹkan. àwọn èèyàn ti ń béèrè pé ó yẹ ká ní ṣọ́ọ̀pù láì jẹ́ pé ó gba àwọn ọṣẹ́ yìí káwọn máa bá ẹ má wọ́rí ẹ fún wa láàyè fúngbà díẹ̀ sí i ẹ bá ní orílẹ̀-èdè Benin ẹ sì bá ní Nàìjíríà bíi ṣé ti yé wa dáadáa báyìí ní láwọn sí oríṣiríṣi tí ó wà ńbẹ̀. WhatsApp group ọ̀nà méjìlá ní a ní private ti ṣe yàrá àṣírí a sì ní public. ṣẹ́rí public yìí ọ̀fẹ́ lẹ́ wọ̀bẹ̀ ṣùgbọ́n ẹ̀ láǹfààní kẹ́ béèrè nǹkankan ẹ kàn jẹ́ mẹ́mbà ní gbogbo bí tó ṣe ń lọ ẹ máa gbọ́ ẹ má sẹ́ndì líǹkì kankan síbẹ̀ o ẹ má sẹ́ndì stickers gbọ́dọ̀ sẹ́ndì fídíò kan síbẹ̀ o fídíò yìí yòówù báyìí kọ́gbọ́n wà mẹ́tò ẹ kọ́kọ́ pe admin tàbí èmi tí mo jẹ́ ẹni tó ní gúrùpù pé ẹ fi hàn mí pé ẹ wo fídíò yìí wò sẹ́kọ̀ọ́ wà mẹ́ àbáni ẹ post ẹ̀ bí wọ́n bá ti fẹ́ challenge ẹ pa bàbá ọgbọ́n ló ní kí n post ẹ̀ ṣé ń gbọ́ mi yé ṣùgbọ́n nínú private àwọn sẹ́ta àti fílẹ̀ àgbọ́yé ìròyìn yín ẹ̀ gbọ́ lọ́fẹ̀ẹ́ ìtumọ̀ aláyín pẹ̀lú ń tẹ́lẹ̀ ṣe sí ọ̀fẹ́ àbáwọn sẹ́mi gan lẹ́fẹ́ máa bèrè tá àti ẹ̀ tí ì fílẹ̀ léyìí tó bá bala káyọ̀ á fún wa àbí bẹ́ẹ̀ ti ṣe àwọn sẹ́ẹ̀ ní òye yín á ṣàlàyé ẹ̀ fún yín ṣùgbọ́n tẹ́ bá wọ́n bẹ̀ 5,000 lẹ́ẹ̀kọ̀sán tí í ṣe àpò 5 faransé ẹ̀ sì máa san 5,000 lóṣooṣù ìwọ́n tágbára rẹ bá gbé oṣù tó ọba ti sanwó ìta ni òṣèjẹnu mọ wá wà nù gúrùpù èmi sọ̀rọ̀ ọba àdákẹ́ kọ̀ọ̀kan mi ọba àmà sọ̀rọ̀ kọ̀ọ̀kan mi tèmi kan ní pé kóṣù àparí kan sá ti sanwó tó ọba ti sanwó ìta ni sọmọ pé fóònù rẹ tí ọba sí dátà ń bẹ ǹjẹ́ mi tiẹ̀ ń dá ọmọ yìí pé jojúmọ́ lọ́ọ́ ra káàdì kọ̀ọ̀kan wọn o òṣèjẹnu. nọ́mbà wo lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ wa +234 80 3298 3298. +234 80 3298 3298. tẹ́ bá ti pe nọ́mbà yìí dàrẹ́tì tí ọba ti lọ ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ hotline ni mo fún yín. nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928 adára fún wa. ìgbà tẹ́ ẹ ti pọ̀ ọ̀sẹ̀ yìí pọ̀ tó dúró digbín tẹ́ ẹ tún ti gun dáadáa ẹ tọ́jú ẹ pamọ́. tí wọ́n bá sọ pé ọmọ kan ò rìn kò dìde tí èyí bá ṣe pé bọ́yọ́ lọ́wọ́ nǹkan míì ní pé bọ́yá àlàáfíà ara rẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ kan bẹ tọ́jú pé síkùsẹ̀ ni wọ́n ìyẹn yàtọ̀ o àwọn yẹn yàtọ̀ àìlera tí wọ́n wà látinú ẹ̀jẹ̀ ṣé ń gbọ́ mi yé báyìí àmọ́ ọmọ ń gbà wọn ti bí ń fìdí wọ́ ni àbí pé bákan tí èsì ṣe pé ó ní polio àrùn pé bóyá kọ́mọ ọ̀rọ̀ ẹ máa fọṣẹ ìwé ibi ń da gan tí ẹ bá ṣe ìbímọ tọmọ yẹn ti ń lo oṣù 3 4 ẹ máa fi wẹ̀ ó kéré tán 3 láàrin ọ̀sẹ̀ àwọn ẹni ibi ò ní lè dáwọ́lé àsìkò tó yẹ kó rìn yìí ó rìn àsìkò tó yẹ kọ́ra yóò rà àwọn míì rà o tó yẹ pé yóò fìdí wọ́ ni pírí ni ó dìde jọ tí ó bá dìde tí ò sí pé bẹ́ẹ̀ nìkan ó mú rìn yóò dìde lọ́ọ̀kan ni ẹ lọ dán ọ̀sẹ̀ yìí wò. ṣé wàá rí part 2 rẹ̀ àmúbọ̀ wá lápò láìpẹ́ o
ẹlòmíín bẹ níjọ́ tó ti ṣiṣẹ́ ń dànù lọ́wọ́ ẹ̀ ni tó bá ti ṣiṣẹ́ tó fẹ́ gbé nǹkan ṣe yọ dànù lọ́wọ́ ẹ̀ ni ń wájú yìí pé owó ìtì máa kó jalè nífura kásìkò tí ọ̀rà lè tó lè fowó san gbèsè tàbí kọ́ na díẹ̀díẹ̀ títí tó wó fi tán wò mí ẹ̀dúró di part 2 èyí ìbáwá dọ́wọ́ rẹ̀ má dàá dúró ẹni tí ò gbédè Yorùbá ẹ bá ń translate ẹ̀ fún yóò yí wọn yéké adára fún wa o ayẹ wa o kò ní yẹ orúkọ mi ní Lukman ọmọ yẹn dáre lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ire o ire kàbìtì nílé gbogbo wa o. Ayé àwọ̀ ẹ má fi mí sílẹ̀ fún yàjẹ́. Ayé tèmi ṣe bí wọn ò dákẹ́. Oyún lọ́dún kan wọn ò dákẹ́. Ọdún méjì kò bákan náà ní. Ọdún mẹ́ta pé ó yí bá ọdún mẹ́rin kú dẹ̀dẹ̀ kó pé síbẹ̀síbẹ̀ oyún ga sí oyún ga sí ọmọ ò wáyé. Ayé wọnú wọn kùnkùn bírí bírí ohun gbogbo ló kùnkùn bírí 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 kí ni mo ṣe.